ẹ kú déédé àsìkò yìí o ọláyínká lórúkọ tèmi ọláyínká ayénípọn oríjàjògùn lọ ọmọ adébáyọ̀ ló kọ tèmi jẹ́ o èmi lọmọ olùpọ̀ àléélú ọmọ alẹ́ téńté jọba ọmọ arìn garangaran bọ̀tẹ̀ mọ́lẹ̀ lódì ń jó nílùú olúyọ̀lé ìbàdàn àwa náà tún lọ máa jífẹ́ rúkẹ́ ọmọ àkẹ́nìkan ọ̀kẹ́nìkan ẹnìkan rojú àwa lọ máa jísàgbá àmújẹ ọmọ òdòríta mẹ́ta yàbí mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ni tẹnukọ́ tètè bọ̀lìkọ́ àwa la gbádé wọ̀lú ìbàdàn ẹ dákun wọn ò ní fẹ́ lòmíì ṣe gbogbo wa o níbi abáde yìí ìṣẹ̀lẹ̀ kàyéfì tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo orígun mẹ́rin àgbáńlá ayé ó mọ̀ wá tí a fẹ́ sú àbá yìí o wọ́n ní àìsàn náà kòrólà toyota fẹ́ ikú kòrólà fáírọ̀sì lórúkọ àìsàn yìí bí ti ń pa ọmọdé ní ń pa àgbà bó ti ń pa lógúnlógún ní ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n àìsàn yìí kà màmá ojoojúmọ́ ní ń pa gbogbo ènìyàn ó mọ̀ tí a fẹ́ sú àbá yìí o ti éèdì la gbọ́ tà ń pariwo kòrólà fáírọ̀sì ó mọ̀ tó ń kà màmá o gbogbo àwọn sàyẹ́ntìfìkì ayé wọ́n ṣe tì ẹ wo bàbá mi bí ti ń fòpè dààmú ọlọ́gbọ́n bí dókítà ẹ̀ ṣe náà nímọ̀ tó wọ́n mọ̀ rí àìsàn ìwò oògùn tá ìtọ́jú ẹ̀ wọ́n mọ̀ rí ọlọ́mọ ló yẹ á ké pé ẹ dákun ẹ bá ń ké pé gbogbo àwọn onímọ̀ àwọn pásítọ̀ọ̀sì wa kí gbogbo wọn tẹ́wọ́ ká gbàdúrà sí ọba elédùà àtọ́rọ̀ nìkan ló lè bá wa ṣe ọba tó ju gbogbo ọba lọ ọba tí wọ kẹ̀m̀bẹ́rẹ́ bí ìjà alágbádá iná la màmá ké pé àti dẹ́ṣẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé àfikúnlùwà dáríjì wá ẹ dákun ọláyínká ló kọ tèmi lẹ́ẹ̀kan sí ayénípọn oríjàjògùn lọ ọmọ adébáyọ̀ ó dàbọ̀. ẹni tó ń sin tó ń wúkọ́ kó yẹra fún ènìyàn. Audio Jungle. Audio Jungle.